ohun tí mo là kọjá mo ti sọ fún yín rí mo ti pè mí ni mo pè mo ní ọkọ mi ó ní problem lórí iṣẹ́ pé owó wà lọ́wọ́ mi tẹ́ni kí n fún ní 500,000 mo ti rántí. nígbà yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín gan pé mo ríyàn fọ̀rọ̀ lọ lẹ́dà advice mi dáadáa iṣẹ́ ọkọ mi wọ́n ti pé padà àmọ́ nǹkan kan tí mo fi dùn bẹ́ẹ̀ ni pé náà tán pé padà àwọn sálárì ẹ̀tọ́ kan wọ́n san fún ọ̀rọ̀ kan wá jáde lẹ́nu tó jẹ́ ìyá ọkọ mi wípé àwọn ti rò pé àwọn mọ̀ pé mo lówó lọ́wọ́ pé àwọn mọ̀ pé mo lè fún ọkọ mi so ọ̀rọ̀ mi fẹ́ sọ Yorùbá yẹn nǹkan tẹ ṣáà ṣe fún mi lọ́jọ́ yẹn ó jẹ́ kí iye mi tún tóbi nígbà láti rí bí wọlé ni ọkọ mi tó wá fún mi ní owó tí mo fún yẹn times 4 pẹ̀lú iṣẹ́ tó fún owó tó fún níbi iṣẹ́ pàtà ó jẹ́ times 4 owó tí mo fún padà fún mi pé kí n tó fi síbi business mi kí n máa fi ṣiṣẹ́ lọ mo dúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ṣé mo dúpẹ́ ẹ pẹ́ fún wa ní gbogbo ọ̀nà ẹ ṣé mo mọ̀ lóore torí ẹ wo níṣẹ́ ni mo dàbí igi àràbà nítorí àwọn ọkọ mi báyìí wọ́n ibi tí wọ́n gbé mi sí wọ́n wá gbé mi jù bí wọ́n ti ẹ̀rọ wípé bóyá mo ti bímọ pé kò sí nǹkan kan báyìí wọ́n gbé mi ẹ̀wọ̀ inú mi dùn ẹ ṣé mo dúpẹ́ sà ẹ pẹ́ fún wa o àìsàn nígbà wà lọ́wọ́ ẹ pẹ́pẹ́ ẹ fìrì gìjọ òbí ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ lórí o mo dúpẹ́ gan-an ẹ ṣé sà more bless sà. Àdúpẹ́ àdúpẹ́ o àdúpẹ́ o àdúpẹ́ o